Ẹ̀gbọ́n ẹ kúrọ̀lẹ́, ṣàkókò ẹ kújọ́ mẹ́ta. Ẹ̀gbọ́n mo ní kí n bá yín sọ̀rọ̀ ọ̀rọ̀ kan ni. Kí ni èmi ò rí kẹ́yìn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Tai Currency tó ń lọ yẹn àti Paso yẹn. Ṣé understand? Mo mọ̀ pé ọ̀rọ̀ yẹn ti settle but mo tún wá ń wò kò settle tán. Kí ni affect Tai Currency gan? Mo wá fẹ́ kẹ́ ẹ bá mi ṣiṣẹ́ lórí ẹ̀. Nǹkan tẹ́ bá lè ṣe lórí ẹ̀, ẹ bá wa ṣe lórí ẹ̀. Kí gbogbo nǹkan yẹn kó lè lọlẹ̀. Torí mo mọ̀ pé currency náà jẹ́ àbúrò sí yín tó dẹ̀ súnmọ́ yín dáadáa tẹ́ máa ń bá sọ̀rọ̀. Ni mo ní kí n béèrè lọ́wọ́ yín, ẹ bá wa ṣàtúnṣe lórí ẹ̀, kẹ́ tún bá wa bá àwọn èèyàn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Ẹ ṣé gan ẹ̀gbọ́n mi. Ẹ ṣé ẹ̀yin èèyàn tèmi. Mo ní kí n kọ́kọ́ dúpẹ́ fún gbogbo nǹkan tẹ́ béèrè lọ́wọ́ mi. Fine. Inú àwẹ̀ ni a wà yìí. Ẹ jọ̀ọ́, nǹkan méjì ni mo kàn lè rí sọ nínú ọ̀rọ̀ tí ó wà ńlẹ̀ yìí. Rògbòdìyàn kíní yìí, ariwo kíní yìí ti pọ̀ jù. Èrò yìí ti pọ̀ jù lórí currency. Tai Currency, kí ló dé? Ìwọ nìkan ni. Èmi kàn need láti fún ẹ ní àmọ̀ràn ni. Àmọ̀ràn tí mo kàn fẹ́ fún ẹ ní pé currency lọ wá àwọn èèyàn. Lọ bá Alhaja, mọ́mì ẹ̀, mọ́mísí ẹ̀, lọ bá wọn. Ẹ wo àwọn èèyàn bí méjì, bí èèyàn bí mẹ́ta. Àmọ̀ràn tèmi kàn mọ̀ pé mo lè advice mo mọ̀ pé mo kàn lè fún ẹ ní eléyìí. Torí pé ìwọ náà ò ń ṣọmọdé mọ́. But wọ́n ní téèyàn bá ti Ọlọ́run má jẹ́ ká ṣe ọ̀rọ̀, Ọlọ́run má jẹ́ ká ṣe ọ̀rọ̀ sọ. Torí pé ọ̀rọ̀ ẹnu, Ọlọ́run má fi ọ̀rọ̀ ẹnu wa, Ọlọ́run má jẹ́ kó fi ọ̀rọ̀ ẹnu wa, Ọlọ́run má fi gbá wa lẹ́nu. Ọlọ́run má dẹ̀ fọ̀rọ̀ ọlọ́rọ̀ kó má fi gbá wa lẹ́nu. Bó mo kàn fẹ́ fàyọnú ẹ̀ ni pé Tai Currency, Ọlọ́run ni mo fi bẹ̀ jọ̀ọ́. Bá mi wá àwọn èèyàn bí méjì, èèyàn bí mẹ́ta. Kó tẹ̀lé wọn. Torí pé gbogbo ohun tí àwọn èèyàn ń fẹ́ pé kó ṣe láti ní kó wá bá Paso lórí stage. Fine. Paso ò bínú, Paso ń ṣẹ́ni tí ó ń bínú sí ẹ tó bẹ́ẹ̀. Tó bá wọ̀ṣì ìgbà tó lọ bá Paso ní múra, wàá rí pé tó yẹ ṣe, wàá rí pé ìgbà tó sọ pé Alhaji nǹkan, ó rí pé kò ń ṣẹ́ni tí ó bínú sí ẹ. But Paso kọ́ ló ń bẹ jà. Àwọn aráàlú ẹ̀ gangan tó jẹ́ pọ̀ ọmọ Ìbàdàn. Torí pé wọ́n mọ̀ pé Ìbàdàn, ibẹ̀ ni star Paso pọ̀ jù sí. Ìbàdàn, ibẹ̀ ni Paso ti jáde. Ìwọ ni Paso tún wá mú jáde nínú Ìbàdàn yẹn gangan pé product mu leléyìí. Ìgbà tó ti wá yó, tó ti jẹun, tó ti yó, ó ní láti ní pé bóyá o tún fẹ́ máa fi Paso máa fi kọ́rọ̀ sọ. Tó wáyé pé mistake ni, ẹ̀yin tẹ́ jẹ́ èèyàn, ẹ jọ̀ọ́, ẹ dáríjì mí. Currency, àtúnṣe lèmi ń wá sọ̀rọ̀ ẹ̀wọ̀n. Jọ̀ọ́ ń tọrọ torí pé mo rí pé pressure yẹn ti pọ̀ jù lórí ìwọ nìkan. Oríṣiríṣi allegation náà fi ń kàn ẹ́ tí ó dẹ̀ ń ṣe tiẹ̀. But ibi tó ti ṣẹ̀ ni pé nígbà tó ti lọ sọ story Paso àtàwọn Ṣẹ̀fí Àlàó àtàwọn nǹkan kan, ibi táwọn èèyàn ti ń fẹ́ láti mú mistake ẹ nìyẹn. Fine, ó ti sọ, but ẹ bẹ̀rẹ̀ àtúnṣe làwọn máa wá láti ní pé ká ṣe kí ni, kí Paso kó bá mi dáríjì ẹ̀. Tírílẹ́dà ó ti jáde, Ọlọ́run ti gbé tírílẹ́dà náà jáde. But ẹ má wàá rò pé ẹ̀yin Ìbàdàn, ẹ̀yin ni mo bẹ̀ jù, ẹ jọ̀ọ́ ẹ̀yin ni mo fẹ́ bẹ̀ jù. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ni mo fẹ́ bẹ̀ torí pé ibi tí Tai Currency ti ṣẹ̀ gangan nìyẹn. Torí pé Ìbàdàn ló ṣẹ̀, torí pé Ìbàdàn jẹ́ nìkan tó jẹ́ pé wọ́n fẹ́ kéèyàn fojú olóore wọn gúngi. Ni wọ́n ṣe ń bẹ fà báyẹn. Tó yẹ pé ìlú mi ni, àní àbúyá torí pé kò ń ṣe ọmọ ìlú wọn náà ṣe wọ́n mọ̀ pé ọmọ ìlú àwọn ni ẹ́. Wọ́n ṣe mọ̀ọ́mọ̀ fáyà ẹ̀. But ẹ jọ̀ọ́, ẹ̀yin ará Ìbàdàn, gbogbo àwọn bloggers, gbogbo àwọn fans, Pasuma fans club tó wà ní Ìbàdàn, tó wà ní anywhere ní gbogbo di ó Nàìjíríà. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fi bẹ̀ yín. Ẹ bá mi foríjì Currency. Ẹ jọ̀ọ́, ẹ bá mi tírílẹ́dà. Mo fẹ́ kí ìwọ náà bá mi ṣàtúnṣe sí lórí ọ̀rọ̀ yìí. Torí pé nítorí tiẹ̀ náà, ó pẹ̀lú táwọn èèyàn fi ń sọ̀rọ̀ pé fine, o ò ní kí Paso máa bá jà o. Ìwọ dẹ̀ kọ́ ló ń bá Currency jà. But ẹlẹ́dàá oníkálukú ló ń jà fún oníkálukú. Ẹ jọ̀ọ́, ẹ bá mi ẹ̀yin ti Ìbàdàn, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin ni máa bẹ̀. Ẹ wọlé àánú àwẹ̀ tá wà yìí. Gbogbo ohun tí Currency bá ṣe, ẹ jọ̀ọ́ ẹ bá mi dáríjì. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ni mo fi bẹ̀ yín. Pressure ti pọ̀ jù lórí ẹ̀. Ṣé òun nìkan ni eléyìí bá máa wí Currency, eléyìí bá máa wí, ẹ jọ̀ọ́ ẹ má pa ògo yìí. Ẹ jọ̀ọ́
ẹ wọlá àwọn ọmọ, ẹ wọlá ìyá tó bí, ìyá ẹ̀ náà ń ṣèyàn burúkú, ẹ jọ̀ọ́ tẹ ṣe ń wọlá Àdìjátù Kúbúrà òkú ọ̀run mọ́ Àlàbí Pasuma lára, ẹ jọ̀ọ́ ẹ bá mi wọlá mọ́ ọlá orí inú àwẹ̀ tá wà yìí, ẹ bá mi wò mọ́ Currency náà lára, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi gbàdúrà, Ọlọ́run bá mi gbàdúrà, Ọlọ́run bá mi lọ́rọ̀ ẹ̀mí ẹ̀, kóun náà dàgbà kó ju báyìí lọ, ẹ jọ̀ọ́ gbogbo mistake tó bá ṣe òun náà ti gbà pé òun ṣe mistake. Currency jọ̀ọ́ bá mi wá àwọn èèyàn bíi méjì mẹ́ta, ẹ lọ sílé Paso, Paso ò bẹ jà ò bọ̀ tẹ lọ síbẹ̀, Paso gangan ló máa sọ fún àwọn èèyàn pé ó yá mi ò fẹ́ nǹkan báyìí mọ́, wọn mọ̀ pé tí Paso bá dẹ̀ ti sọ, Paso ò dẹ̀ ń ṣe nǹkan tó bá ti sọ pé nǹkan báyìí wọ́n máa ṣe nǹkan, mọ̀ pé àwọn èèyàn ò ní ṣe mọ́, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin bloggers ẹ jọ̀ọ́ ẹ̀yin ni mo bẹ̀ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ fi Táyé Currency lẹ̀ lọ́rùn, òun náà ó ti realize mistake tó ṣe, ẹ jọ̀ọ́ Ọlọ́run ni mo fi bẹ̀ yín, ẹ jọ̀ọ́ ẹ bá mi wọlá inú àwẹ̀ tàwa, ẹ bá mi dáríjì Alhaji Àlàbí Pasuma, ẹ jọ̀ọ́ ẹ bá mi dáríjì Tírílẹ́dà ẹ̀gbọ́n ẹ̀ náà ni Táyé Currency nìbàdàn, pé ẹ̀yin torí pé ọmọ Ìbàdàn kan náà ní ẹ jọ̀ọ́ ẹ má yẹ kó ògo Paso wálẹ̀, ògo ẹ̀yin náà ní wálẹ̀, ògo Táyé Currency náà ní wálẹ̀, ògo Tírílẹ́dà náà ní wálẹ̀, ẹ jọ̀ọ́ torí pé nígbà bá ní ká máa wò ó nǹkan tí mo ṣe tì torí ọ̀rọ̀ yìí tí mo ṣe jáde tẹ́lẹ̀ pé mi ò sọ̀rọ̀ yìí láti di ọjọ́ yìí, nǹkan ẹyọ kan tí mo kàn rí ń bẹ̀ ni pé ẹ wo ògo Paso tó ṣe ń lọ, ẹ wo ta la fẹ́ mú nínú àwọn èèyàn tó máa wò pé ta la rí second rẹ̀ ta la rí third rẹ̀ ní gbogbo àwọn eléré tó kù, mi ò fi ṣègbéraga fún Paso, ó wá jẹ́ pé ẹ̀yin méjì náà tó wá yàn mọ́ Paso lẹ́yìn náà tó wá ń wá jẹ́ pé tó yẹ wọn máa bára yín jà, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo nǹkan báyẹn jẹ́ kí nǹkan báyẹn jẹ́ kó gun omi, ẹ jọ̀ọ́ tó Ọlọ́run mo fi bẹ̀ yín, Táyé Currency lọ bá mi bẹ̀ Alhaji Àlàbí Pasuma, Paso ò ṣe o, Paso ò bínú sí ẹ o, àwọn èèyàn ló ń bẹ ẹjà, àwọn aráàlú ẹ Ìbàdàn gangan ló ń bẹ ẹjà torí pé kò dáa kéèyàn wà kéèyàn ní owó kó má fi ṣàánú yàn, torí má yẹ kí n torí mo fẹ́ sọ̀rọ̀ jù, ẹ jọ̀ọ́ tó Ọlọ́run ìwọ náà ṣàánú àwọn èèyàn nílùú ẹ, wọ́n mọ̀ pé yes torí oore tí Paso ń ṣe òun náà àwọn èèyàn fi ń jà fún Paso, Paso kọ́ ló ń bẹ ẹja Currency, Paso kọ́ ló ń bẹ ẹja, ìwọ náà wò ní gbogbo Ìbàdàn ó yẹ pé Paso yìí ni òun ṣe pé owó tó ìwọ̀nba tó ní Paso jẹ́ nìkan tó jẹ́ pé ó kú owó tó fẹ́ fi jẹun tó bá dọ́dọ̀ ẹ pé nǹkan báyìí Alhaji àmà nídìí nǹkan ẹsẹ̀kẹsẹ̀ ló máa ṣe fún ẹ, ó pè kó ó mọ̀ pé tóun bá ṣe fún ẹ níjọ́ kejì Ọlọ́run á ṣe kíni, Ọlọ́run á dá mi padà lọ́nà kan náà, òun retí Paso ń jẹ nìyẹn, ẹ jọ̀ọ́ Ọlọ́run ò dẹ̀ ní pa Paso náà, Ọlọ́run á bá mi gbọ́wọ́ Paso náà sókè, Táyé Currency jọ̀ọ́ bá mi ṣàtúnṣe sọ̀rọ̀ yẹn, èmi ò ní nǹkan tí mo fẹ́ sọ ju báyìí lọ, pé torí pé àgbàlagbà ni mi ò gbàdúrà kó bàjẹ́ fún ẹ, torí pé mi náà torí pé mo ti súnmọ́ ẹ, mo ti wà pẹ̀lú ẹ rí, mo ti rí gbogbo wà tó ń wù, gbogbo nǹkan tó ń sọ ń pẹ̀ yìí àìmọye nǹkan míì tí ò ṣe inú ẹ̀ tán kàn kúrò ẹ̀ mọ́ ẹ̀, but Ọlọ́run á ṣe kíni, Ọlọ́run á bẹ̀ tún gbogbo bẹ̀ ṣe o, àdúrà tí mo kàn máa gbà fún ẹ ní pé kó lọ bá Paso, ó pe àwọn èèyàn kan lọ bẹ̀ Paso, kí wà àti Paso náà kẹjọ ṣe live kó dẹ̀ túbá lójú àwọn èèyàn pa ọ̀gá mi ni o, nǹkan orin ló dé ní ìjà ló dé lórí dòwe o, ẹ jọ̀ọ́ tó Ọlọ́run Táyé Currency, Ọlọ́run mo fi bẹ̀, mo forí ìyá ẹ̀ náà bẹ̀, mo forí bàbá ẹ̀ bẹ̀ lọ́nà ọ̀run, Ọlọ́run bàbá ẹ jọ̀ọ́ tó Ọlọ́run ẹ̀yin tó ń fans ẹ̀yin fans Paso ẹ̀yin mo tún ní kí n tún bẹ̀ ẹ jọ̀ọ́ ẹ̀yin lẹ́lẹ̀ bá mi tún bẹ̀ ṣe gbogbo fans Pasuma fans club tó wà ní Ìbàdàn torí pé Ìbàdàn ni bọ́dì tí ti pọ̀ jù, ẹ jọ̀ọ́ tó Ọlọ́run ni mo fi bẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi dáríjì Táyé Currency, ẹ ṣé gan ẹ jọ̀ọ́. Òròkìlàwà TV rè o, Òròkìlàwà TV rè o, òun ni ẹ mọ̀ wo Òròkìlàwà TV rè o. Hello everyone, I hope you're doing good. I just want to introduce a new YouTube channel, Òròkìlàwà TV. If you want to watch more comedy scenes and if you want to be entertained, just click below the name of my friend's channel, Òròkìlàwà TV. Please don't forget to subscribe, like, and comment. Thank you.